Hello. Ẹ má block ẹ mọ́. Wọ́n bá ń sọ̀rọ̀ pé wọ́n má gba bólà láàyè. Wọ́n bá ń sọ pé kọ́ má gba bólà láàyè. Á dàbí wípé bóyá àbí wọ́n kórìíra wọn àbí ẹ̀yà kan ni wọn ò fẹ́. Ní ọ̀sán yìí sìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí under Ìdímọ̀sùké Ìlàsà òun ló ti ṣẹlẹ̀. Àwọn àbókí yìí sì tán wà ní power line. Gbogbo nǹkan ms gbogbo jẹnẹrétọ̀ àwọn èèyàn òun ni wọ́n gbé ṣẹ́tìrì. Gbogbo jẹnẹrétọ̀ àwọn èèyàn ríìmù jẹnẹrétọ̀ tuntun àti rí bọ́n ń gbé nìyẹn o. Gbogbo àwọn nǹkan tó ń gbé lélẹ̀ tó máa ń sọ pé eléyìí náà gbé last èyí tó ń gbé lóru mọ́jú lélẹ̀ sọ ẹni tó ní jẹnẹrétọ̀ ń wá ìgbà tó máa wá rí náà rí wípé ẹ̀yìn níbi fẹ́ǹsì lọ́dọ̀ wọn ń bì ibẹ̀ náà tú sí. Sọ ẹni tó bá ní bólàbólà ní iṣẹ́ tó ní ṣẹ́ẹ̀dì lọ́dọ̀ yín ẹ má gbà wọ́n láàyè olè náà ń jà o olè náà ń jà ṣẹ́ bẹ́ẹ̀ ti rí gbogbo ibi tó ń kó àwọn ẹrù tó ń jí kó sí òun náà ń wó palẹ̀ yẹn o. Bó ṣe wà spíkà tẹ̀ ń wo spíkà church ni o spíkà church kan ni spíkà tẹ̀ ń wo spíkà church kan ni gbogbo àwọn nǹkan tẹ̀ ń wo àwọn nǹkan tó lọ jí kó ni ẹ má gbà wọ́n láàyè kàn wà àdúgbò yín mọ́ ẹ ti rí irin onírin lọ́dọ̀ wẹ́dà ṣẹ́ ti rí.